ìrànlọ́wọ́ kan bẹ́ẹ̀ tẹ́ lè ṣe fún mi òun náà ni pé bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá mi pín prógráàmù yẹn kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè láǹfààní láti gbọ́ nǹkan tá a fẹ́ sọ. Ó ṣe pàtàkì púpọ̀ fún gbogbo ìran káàárọ̀ oòjíire bí láti bára wa ní gbólóhùn kan tàbí méjì lórí ọ̀rọ̀ kan tí ń jà nílẹ̀ ìran yìí, lórí ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì fún ìran káàárọ̀ oòjíire bí, lórí ọ̀rọ̀ a máa ní ilé olómìnira tiwa, a ní ilé olómìnira tiwa. Ìdí ni pé tẹ́nitẹ́ni èkìsà ló látàn, ẹlẹ́nu rírùn ló làmú ìyá ẹ̀. Oníṣun jẹṣu bẹ́ẹ̀ bá lọ sẹnu yánkanyànkan bí ìgbà tí èèyàn ń yọrọ ẹ̀ lẹ́nu ni. Ìdí ni pé àtiṣu àtẹnu olónìkà ẹ̀. Ẹ bá mi pín program yẹn ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá mi pín program yẹn. Ẹ jẹ́ kó dé ilé kó dóko kó dẹ́sẹ̀ kúkú kó dọ́nà jíjìn. So now lẹ́nu ọjọ́ mẹ́ta yìí làwọn èèyàn kan sọ̀rọ̀ wípé Yorùbá nation wọ́n máa ní passport tiwọn, ok, eré la pé àwàdà la pé wọ́n wá jẹ́ kó yé wa wípé bẹ́ẹ̀ ní í ṣe ni kì í jẹ́ ká mọjọ́ tí àbíkú padà kú. Wọ́n ní bí ìtàkókò ikọ́. Now ìròyìn wá jáde pé a ti ní passport wa, ìwá ti pa ní passport wa nìkan ó ti jẹ́ ìtẹ́wọ́gbà káàkiri àgbáyé. Ok, now aláti bára wa sòótọ́ ọ̀rọ̀ because àwọn èèyàn kan kóra wọn jọ lórí ọ̀rọ̀ Yorùbá nation ò ṣe Yorùbá nation. Ṣé ẹ gbàgbé pé àjọ ni wa ní nǹkan tí wọ́n ń pè lórílẹ̀-èdè, àjọsọ wa ní gbogbo nǹkan tó bá sì rọ̀ mọ́ gbọ́dọ̀ jẹ́. Lélẹ̀ tó túmọ̀ sí pé igi kan kì í ṣe gbó, èèyàn kan kì í sọjà, ìbàdí kan ò lè jòkó lẹ́ní ọ̀dàn mọ́rán ọ̀pọ̀ lẹ́sùn fi yagi lóko. Segment èèyàn kan ò lè kóra wọn jọ sí kọ̀rọ̀ yàrá kan láti mọ decide fate more than 30, 40, 50 million people. Ó máa wà insulting. So kí ni ìdí tí mo fi láti sọ̀rọ̀? Ó ní pé mo rí open letter kan tí ẹnìkan kọ, ẹni tó kọ náà ló fi sọwọ́ sí mi. Lélẹ̀ tó túmọ̀ sí pé bóde ọba torí kóde ó lè bá gbọ́ràn la ṣe sọ lójú ọmọ ẹ̀. Onítọ̀hún mọ̀ọ́mọ̀ sẹ́ndì ẹ̀ sí mi. Ìdí tó ń tọ̀ fi sẹ́ndì ẹ̀ sí mi ni pé ó ń tọ̀ ń fẹ́ kí n dá sí náà nìyẹn. Ẹ wá wo, kì í ṣe torí pé onítọ̀hún fi sọwọ́ sí mi ló jẹ́ kí n fẹ́ dá sí, ṣùgbọ́n torí àwọn èèyàn tí yóò tẹ̀rí sí kí wọ́n má bàa lọ pa lórí, àwọn èèyàn tí wọ́n rò wípé òótọ́ ni tí wọ́n lọ fìyà jẹra wọn. Because bí èèyàn bá gbé international passport kan dání nìsín tó ní ti Yorùbá nation ni, orílẹ̀-èdè tí ò lálẹ́ o, orílẹ̀-èdè tí ò hàn síbi kankan. Gbogbo àwọn tí Dúpẹ́ Onítìrí tí wọ́n láwọn gbàjọba àríjọba wọn láti ẹjọ́ yìí, wọ́n láwọn ń ṣèjọba délé àmọ́ bí tí wọ́n ń délé dè. So number one, kì í sábà dùn mí fáwọn èèyàn tí wọ́n ń kó àwọn nǹkan ìjọ, fáwọn èèyàn tí ń lo propaganda yìí, àwọn tí ń dùn mí fún àwọn tí ń gba propaganda náà lọ́wọ́ wọn. Àwọn lè máa béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ àwọn èèyàn wọ̀nyí gbọ́n ṣá, sáwọn èèyàn wọ̀nyí lọ́pọlọ sí wọ́n ní làákàyè ṣá. Ẹjá ti bí ìsáná kéèsì ogun Dúpẹ́ Onítìrí, àwọn èèyàn kan tí wọ́n náà fẹ́ lọ ọkùpá ilẹ̀, ọkùpá ìjọba, gbàjọba nìbàdàn, ǹjẹ́ ẹgbọ́n lọ́nbọ̀ wọn, wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n láti ẹjọ́ yìí, sọ́n ti gba béèlì wọn pẹ̀lú nǹkan tí wọ́n bá lọ́wọ́ wọn, àdá rẹpẹtẹ, fúlájì, oríṣiríṣi nǹkan tí wọ́n bá lọ́wọ́ wọn, ǹjẹ́ wọ́n ti jáde? Kí ni ìrètí àwọn òbí wọn, kí ni ìrètí àwọn fámìlì wọn, èyí tó lọ́kọ ńbẹ̀, kí ni ìrètí ọkọ ẹ̀, kí ni ìrètí ọmọ tó filẹ̀, èyí tó níyàwó ńbẹ̀, kí ni ìrètí ọmọ, kí ni ìrètí ìyàwó tó filẹ̀, ta ni bá wọn gbọ́ bùkátà lé wọn? Ìgbà yẹn kọ́ ni ìgbà àkọ́kọ́ tí Dúpẹ́ Onítìrí àtàwọn ẹ̀sọ́ ń gbé rẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n gbé. Eléyìí tá wa bá pàdé yìí, òun làwọn tí wọ́n pera wọn ní Yorùbá self determination movement. Lo and behold, I can tell you categorically wípé mo fi Ọlọ́run Elédùmarè búra, gbogbo àlà ń fẹ́ Yorùbá self determination. Bó ti jẹ́ pé orúkọ mi ń bẹ tá máa fún nowadays, but unfortunately time ni gbogbo nǹkan. This is not the right time. Àkókò tó dáa láti béèrè Yorùbá nation àbí self determination kankan lélẹ̀, ìṣe nígbà tá a lọ́mọ láàrẹ̀. Lóòótọ́ ọmọ tá a ní láàrẹ̀ ò lè fífọ gbogbo wa, ọmọ tá a ní láàrẹ̀ ò lè hold ìgbésí ayé wa. Ìgbésí ayé tó dájú láyé ní ká ní freedom. Kò sẹ́ni tí ò ní freedom nísìn, ṣùgbọ́n ká dá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ló máa pé ìran wa. Dídá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ó wá ní ọ̀nà tí èèyàn máa ń gbà. Kì í ṣe ká máa parọ́ tàbí ká máa tàwọn èèyàn tàbí ká máa ti àwọn èèyàn kan sẹ́nu wàhálà sẹ́nu kú rárá.
ṣe pé ká máa pariwo tàbí ká máa ṣe rálì nìkan rárá a ti ṣe rálì sẹ́yìn nígbà tí rálì níyì rálì ò kan ò níyì mọ́ nísìnyí ẹ bá ń ṣe rálì nísìnyí ó kàn ń gbígbà téèyàn polówó ọjà rẹ̀ ni kò ní ìtumọ̀ rárá mọ́ àwọn steps míì tó wà láti gbé ilé yẹn lè gbé now báwo ló ṣe máa rí lára yín nígbà táwọn èèyàn kan bá kóra wọn jọ tí wọ́n ní àwọn ti ṣe passport ó rọrùn láti ṣe tìbí kan design ni tìbí kan print jáde ni ṣùgbọ́n bo lẹ fẹ́ mú passport yẹn lọ orílẹ̀-èdè wo lẹ fi wọ̀ ń bo lẹ́mbàsì yín wà country wo ló accept ẹ̀ lọ́wọ́ yín oríṣiríṣi àwọn ìbéèrè yẹn bẹ́ẹ̀ lẹ̀ tó yẹ ká béèrè lọ́wọ́ ara wa àwọn èèyàn wọn wá kóra wọn jọ behind ẹ̀ kí ni motive wọn ó yẹ ká béèrè lọ́wọ́ ara wa ta ní kí wọ́n láyà ta ló gúnyán fún wọn tí ń pè tọ́bi òṣòro ta ló ní ká máa ṣe èso irú èèyàn wo ní bẹ́ẹ̀ kí ni ọpọlọ wọn kí làgbé kalẹ̀ ọpọlọ wọn because anybody with sanity oníjókòó síbi kan kó sọ pé àwọn ti ṣe international passport wọ́n dẹ̀ ti accept yẹ globally ta ni ó accept irú ẹ̀ sí America ni àbí London ń bolẹ̀ abẹ́ fi passport yẹn wọ̀ àwọn ìbéèrè tí èmi ń gbìyànjú àti béèrè lọ́wọ́ ni open letter lélẹ́yìí níwájú mi yìí open letter to the leadership and members of the Yoruba Self-Determination Movement YSDM subject urgent call for investigation into fraudulent claims regarding an international passport ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìwádìí tó nípọn lórí ẹ̀ meanwhile àwa tí àwa ilé náà a gbọ́dọ̀ béèrè ìbéèrè tó nípọn lórí ẹ̀ ilé ni Mr. Wikonko don't abuse anybody you have your opinion on this struggle not going against those who are working àwọn ìwúlò ń wọ́ọ̀kì ẹ jẹ́ ká gbẹnu sọ́njàre táwa gbẹngàn bá nílá káyì ká panu mọ́ who are working àwọn ìwúlò wọ́ọ̀kì lórí ẹ̀ kí ló tẹ́ mọ́ tara iná kí ló tẹ́ mọ́ gbéra yín sórí àga tí ò léso àwọn àgé léso àwọn ìwúlò wá ń ṣiṣẹ́ lórí ẹ̀ ní iṣẹ́ ìwúlò ń ṣe lórí ẹ̀ kí làbá yọrí sí iṣẹ́ ọ̀hún látọ̀dún ọdún tán ti ń ṣe anybody tó bá sọ̀rọ̀ Yorùbá nation ní ìṣe olè ni anywhere àtẹ́nìkan bá dárúkọ Yorùbá nation olè ló ń tọ̀ fẹ́ jalè ni ó fẹ́ kówó ni ó fẹ́ kẹ́ máa dáwó fóònù ni gbogbo orin lóní bá ṣe ń kọ gbogbo olè lóní bá ṣe ń jó you cannot work on any struggle láì jẹ́ pé àwọn elite yìí mọ̀ ń pa ẹ̀ struggle tẹ́ fẹ́ ṣiṣẹ́ lé lórí Nàìjíríà lẹ́fẹ́ bá pín yà máwọn kan ti máa jókòó síbi ìkan ní kọ̀rọ̀ yàrá bìkan nìyẹn tán sọ pé àwọn ti bá gbogbo àgbáyé sọ̀rọ̀ ẹ bá gbogbo àgbáyé sọ̀rọ̀ country tẹ tó dé bá gbogbo àgbáyé sọ̀rọ̀ ọmọ kankan so ṣé passport ló wá kàn ẹ nílé ìjọba ẹ léyàn gbogbo gómìnà ẹ láàrẹ ẹ lẹ́mbàsì ẹ ń sọ̀rọ̀ passport ok tá bá fẹ́ gba passport wo láti mọ̀ gbà ibo láti mọ̀ ṣe biometric èèyàn mélòó ló ti gba passport ọ̀hún ibo náà ti fi travel lọ plane wo ni wọ́n wọ̀ tó accept passport ẹ lọ́wọ́ wọn visa wo náà lù sí tangu visa sí Amẹ́ríkà ni àbí Europe àbí Ghana lásán àbí Cotonou lásán ló accept international passport ẹ pè ní ti Yorùbá Self-Determination why we deceiving ourselves ibi tá a ti bá yé struggle Yorùbá nation jẹ́ ni propaganda mo dẹ̀ pariwo mo kékékékékékéké ẹjá nà tán ẹjá wà straight forward ẹ mọ̀ jà propaganda sí ìtọ́wọ̀ yóò ti tẹ̀ ẹ mọ̀ pariwo bọ́wọ̀ yín ti tẹ̀ ìtẹ́ ẹ̀ tí ì ṣe débi nǹkan ẹ mọ̀ pariwo pé ẹ ti gbé dókè ẹ̀yin lè ba struggle yẹn jẹ́ ṣé ẹ gbàgbé mo sọ reality fún yín pé struggle tá a gbé lọ tó bá ti fi orí sánpọ́n ká tún tó lè gbé dìde yọ gbà táìmù púpọ̀ so gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ bá Yorùbá nation nísìnyí àìrí kan ṣe kan wọn ò àìrí bí lọ àìrọ́rọ̀ sọ àìní tọ́pìkì iná fi sọ̀rọ̀ bá Yorùbá nation there is nothing inside Yorùbá nation anymore anybody tó gbé rẹ̀ ní agitator o àbí o speaker o àbó sọ̀rọ̀ lórí social media o tí mention Yorùbá nation lónìí kì í ṣe tó lóye rárá kì í ṣe tó ní làkàyè rárá anybody tó bá sọ̀rọ̀ Yorùbá nation ìsìnà kọjá kó ń tàwọn èèyàn tàbí káwọn kan mọ̀ tán tàbí kò ń kan mọ̀ tán rẹ̀ tàbí káwọn kan mọ̀ lò fún advertisement bóòlẹ̀ sí máa béèrè nation bóòlẹ̀ sí máa sọ̀rọ̀ pa nation nígbà tẹ́ ìgangan ní nation jáde nínú nation nígbà tẹ́ ẹ̀ tí ẹ̀ negotiate pẹ̀lẹ́ nìkankan tẹ́ ẹ̀ ní rísìn tẹ́fẹ́ fi jáde kí ni rísìn Yorùbá tàbí jáde kó Nàìjíríà báyìí nísìn báyìí wọ́n fẹ́ràn jẹ́kó lọ́jọ́ wo náà ti fẹ́ràn jẹ́kó yín ègé wọ́n jí ní gbé sí Yorùbá ò jíyàn gbé gbogbo àwọn afáàlọ́ ní tán kùnyàn wẹ́lẹ́wẹ́lẹ́ oríṣiríṣi nǹkan tó ní Kòròdú tó kùnyàn nínú yàrá sáwọn Haúsá Fúlàní náà tún nìyẹn gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ Ságàmù tí ń ṣẹlẹ̀ Ìjẹ̀bú tí ń ṣẹlẹ̀ Lábẹ́òkúta Haúsá Fúlàní ni wọ́n fẹ́ràn jẹ́kó àwọn àgbẹ̀ tọ́ra mọ́tò lọ́dún tó lọ yìí wọn ò mọ̀ níwọ̀n bá nígbà táwọn ní excuse pé wọ́n fẹ́ràn jẹ́kó àwọn tẹ́ bá ti fẹ́ sọ propaganda yín àwọn Fúlàní náà fẹ́ràn jẹ́kó wọ́n fẹ́ràn jẹ́kó lóòótọ́ náà máa fẹ́ràn jẹ́kó ẹkún orí social media wọ́n ló lè sọ̀fù ẹ̀ now mama fẹ́ràn jẹ́kó kí ló yẹ tá àṣálẹ̀ struggle wa against the government yìí níbi tọ́lá jùdé yìí o kò síbi tí wọ́n tún ti ń fẹ́ràn jẹ́kó káàkiri máa ní ranches ni governor president ẹ sọ fáwọn èèyàn kan ní ranches tàbá channel yẹ gbàbẹ̀ government máa lísì sí gbogbo alẹ́ kan náà wọ́n á gbé gbèsè lé lórí àgbẹ̀ láǹfààní àti máa lọ sóko àwọn àgbẹ̀ tí wọ́n lọ sóko tí wọ́n ń gbé su tán gbé ata táǹjẹ tí wọ́n gbé gbogbo oúnjẹ táǹjẹ sójú ọ̀run làwọn ti ń dáko tiwọn ọ̀lẹ́ tí òfókó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ á nítorí àwọn Fúlàní ò jẹ́ kó wọ́n lọ sóko gbogbo àwọn tí ń jáde lórí social media Fúlàní 1000 lárí o wọ́n ẹ̀sẹ̀ wọlé ni ẹ ya fọ́tò wọn ránṣẹ́ sí wa ẹ rìkọ́ọ̀dù fídíò wọn ránṣẹ́ sí wa ọ̀nà tán bá wà lọ́ọ̀kan tó dẹ̀ ní wọn lọ́ọ̀kan zoom wọn járí inú fídíò bọ́n ṣe pọ̀ tó ibi tán gbà wọlé tán gbà lọ kò sẹ́ni tó sọ wípé kò sí ọ̀daràn Fúlàní darandaran wọ́n pọ̀ dáadáa. now ẹja gbọ́dọ̀ ìsíwájú ẹni ní preamble our heritage and the power of the truth and the power of truth the Yoruba people are known for honour ọmọlúwàbí integrity and truth ń tá àmọ́ ìran Yorùbá mọ́ láti lẹ́nu àmọ́ pọ́n èèyàn lé àmọ́ yẹ̀yàn sí àmọ́ ká àyàn kún àmọ́ tọ́jú èèyàn àwa accommodating
a ní wọ̀mọlúwàbí a máa rántí ọmọ ẹni tá a ṣe ìran Yorùbá kì í parọ́ àìdẹ́gbè sẹ́yìn òṣìkà àìgbọ́ sẹ́yìn ìka kan ló fi jẹ́ pé bọ́mọ ìyá wa bá ṣẹ̀ against ẹ̀yà mi àdọ̀mọ̀ ìyá wa lẹ́bi lójú ẹsẹ̀ lóòótọ́ kì í ṣe wà tó dáa ìjà wa náà mọ̀ gbìjà ọmọ ìyá wa ná pẹ̀lú nǹkan táwọn ìyá tó kù ti fi hàn wá. wọ́n ní and truth our ancestors built civilizations on justice and collective responsibility. igi kan kì í ṣe gbó èèyàn kan kì í sọjà ńlòwé àwọn baba ńlá baba wa wọ́n ní bàdí kan kò lè jókòó lẹ́ni àgbájọ ọwọ́ la fi sọ̀yà wọn baba wa lájèjì ọwọ́ kò gbégbá dórí wọn baba wa lọ́pọ̀ lè sùn fi yagi lóko wọn lọ́pọ̀ gìrì ẹsẹ̀ ní yẹ̀nà wọn lọ́pọ̀ ìkan ní mọ́lé wọn lọ́pọ̀ oyin ní safara wọn lọ́pọ̀ èrò ní magiyan wọn baba wa lákìkanjú kan ò lè dógun sẹ́ bí ọba sálátì lẹ́yìn fún wọn baba wa sọ wípé igbó àjòmọ̀jò ní gbayì wọn ní kíkọ́ ní gbá nìkanjú kọ́ ní lẹ́sẹ̀ wọn baba wa lé egun tó bá ní baba nígbẹ̀jọ ní jìdá àgbòrò kí ló dé tó jẹ́ pé àwọn kan máa ṣiṣẹ́ collectively fún dàgbàsókè wa àwa kan máa ṣiṣẹ́ collectively fún ìfàsílẹ̀ wa àwọn kankan wà justified àwọn kankan wà justified Yorùbá nation at this time kò justified anywhere kò sí kankan tán fi ń dùn yín ọmọ yín ní bẹ́ẹ̀ ìjọba ó fẹ́ parí ọdún mẹ́rin ẹ̀ support ẹ̀ yọ sọdún mẹ́rin mi ìbóyá lẹ́tọ̀ support ẹ̀ ariwo Yorùbá nation rọ́lẹ̀ pákàkiri àwọn Yíbò ń support ẹ̀ lọ́wọ́ báyìí Haúsá Fúlàní sọ pé òní yóò tún padà sẹ́lẹ̀ kejì pé kọ́ continue ni yóò parí ọdún mẹ́jọ ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n sọ wípé kò tí ì sí president tó dáa tó Tinubu lóòpé lóòótọ́ ni policy ò fífọ́ wa ń bẹ̀rẹ̀ o ṣùgbọ́n gba táwọn wò dáadáa àwọn rí pé nígbẹ̀yìn policy ò padà fífọ́ wa aṣọ bẹ́ẹ̀ láti day one ká tó join train fún Tinubu aṣọ bẹ́ẹ̀ làgbèdè méjì ń gba tá ń tẹ̀lé pé ìyẹn ojú ń tá ń fojú wò a rí pé dídùn lọ́sàn-án so ran Yorùbá náà ní fàrántì ẹ̀ sílẹ̀. Today, as we pursue self-determination, we must hold ourselves to the same standard. Bàbá fẹ́ nǹkan ẹja ṣe lọ́nà tó tọ́ ẹja rìn lọ́nà tó tọ́ ẹja fòótọ́ ọ̀nù ṣe ká má fi propaganda sí propaganda ni wọ́n ń pè ní irọ́ àti ẹ̀tàn Yorùbá ní irọ́ lè sáré fógún ọdún ẹ̀lẹ́ńkẹ́ lóòótọ́ ọba lọ́nà gbogbo àwọn propaganda yẹn ẹja ìrèsè dànù a lè ní self-determination lóòótọ́ in fact a lè ní country inside country a lè ní nation inside country a lè lórílẹ̀-èdè wa gàbádáyá bàbá fòótọ́ ọ̀nù ṣe tí gbogbo àrè lọ́nà kan tá a pàtó pọ̀ kó lè bá a wò local government yín ẹ lálága ìjọba àbílẹ̀ ní federal constituency yín ẹ ní house of rep member tó lọ sójú yín ní senatorial district yín ẹ ní senator ní local government yín ẹ ní house of assembly member ní state. What are we talking about? So we must hold ourselves to the same standard. Falsehood weakens the foundation of freedom. ìrọ̀lá pàjọ́ ní tí gbòǹgbò nǹkan tá a bẹ̀rẹ̀ dáadáa tá a fún ní effort tó fi bẹ̀rẹ̀ sí ní jẹ́ǹdì á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní complain the propaganda ò lè gbé wa débi kan irọ́ ò lè gbé wa débi kan àwọn kan ní bàbá ti ní 5 million petition àti bọ́ọ̀nù Yorùbá nation àwọn kan fún gbèdéke month wọ́n fún gbèdéke year wọ́n fún gbèdéke days tó bá ti dijọ́ báyìí àti máa bọ́ọ̀nù Yorùbá nation àwọn kan ṣe propaganda yẹn títí wọ́n láwọn ti nílé ìjọba ń bàdàn so ìgbà táwọn dẹ̀ ti nílé ìjọba báyìí àwọn èèyàn ti wà ń bẹ̀ tán ti ń ṣèjọba wọ́n ṣe propaganda títí wọ́n búra fẹ́nìkan lórí social media lójú wa wọ́n lò ní ṣèjọba délé ń bo ní wá ń délé dè àwọn security agent bọ̀ síbi tán láwọn fi ṣe ilé ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ dalẹ̀ ọ̀hún wó wọ́n fàyẹ̀ ìlélẹ̀ gbogbo àwọn tán kó ń bẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ wọn nísìn látàrí propaganda irú ẹ̀tàn báyìí náà ni wọ́n tàn wọ́n o because passport tán láwọn ṣe nísìn wọ́n gbé lédèpẹ̀ kan lọ́wọ́ wọ́n gbé lókòónú kan lọ́wọ́ wọ́n gbé lámùkún mẹ́kọ̀ọ́ kan lọ́wọ́ òun náà fẹ́ try láti lọ sí airport wọ́n sì arrest wèrè ọgbà ẹ̀wọ̀n yóò ti lò yóò wáyé ẹ̀ nígbà tẹ́ bá mú passport orílẹ̀-èdè tí ó exist bó lẹ́sìn mo dé airport kò wá jọ mí lójú ọkàn mi sọ pé àwọn kan mú lọ because nígbà tó sọ pé fẹ́ gbàjọba lọ́wọ́ Ṣèyí Mákindé àwọn kan lọ wọ́n lọ sí gate wọ́n lọ ságudi ẹ̀ náà fẹ́ lọ gbàjọba lọ́wọ́ governor existing governor tó ní security agent lára wọn gbé amọ́tàǹkì lọ àdá aláàmú wọn kó dání o gbogbo wọn kó wọn náà lọ́mọ ogun o tán wọ uniform o mélòó lọ padà nù wọn mélòó lọ́bọ̀ nù wọn. Falsehood weakens the foundation of freedom and invites ridicule to our cause. Why this later matters? Recently, a representative within YSDM claimed a Yoruba nation passport has been finalized. Sẹ́yìn náà rò wípé yẹn mọ́ ọpọlọ dání. Yoruba nation passport has been finalized. Láàrin àwọn àti tani. Àwọn mélòó ni wọ́n jọ wà ń bẹ̀? Àwọn gúrùpù òpó nukọ́ dẹ̀ dédé kóra wọn jọ. Wọ́n dẹ̀ mọ́ decide ilé ayé yín lóru mọ́jú. Wọ́n dẹ̀ fọkàn sí pé láàárọ̀ ọjọ́ kejì kẹ́ ẹ mọ́ gbégbé ayé yín pẹ̀lú nǹkan táwọn ń sọ lẹ́nu. Ntí ò rí tí ó exist. It has been tested and successfully used for international travel. À ń béèrè pé ibo ni wọ́n fi travel lọ? Orílẹ̀-èdè wo wọ́n fi lọ? Nbo ni wọ́n ti test ẹ̀? Nbo wọ́n ti ṣe biometric? Nbo ni immigration office wọn táti mọ̀ ṣe passport ọ̀hún táti lọ mọ̀ gbà mọ́ fẹ́ gbà tọ̀dọ̀ mi? Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere. It has been tested and successfully used for international travel. Some nations have approved its use. Àwọn country mélòó? Country wo ló approve ẹ̀? Òkìkí is the ring leader. Ẹ bá béèrè lọ́wọ́ àwọn òpònú amukun mẹ́kọ̀ọ́ àwọn ọ̀dẹ̀ àwọn dèdèrìn. Àkójọpọ̀ wèrè
tí wọ́n náà ti test ẹ̀ àwọn orílẹ̀-èdè kan ti accept ẹ̀ lọ́wọ́ àwọn irú orílẹ̀-èdè wo ni ó gba wèrè yóò gba irú passport bẹ́ẹ̀ kan bá wa test ẹ̀ bóyá mo lè fi lọ Amẹ́ríkà ilé ìta Amẹ́ríkà fi ń sakọ bóyá tó bá ní passport Yorùbá nation pápá ní ó sì náà fún mi. Some nations have approved its use. These statements are suspicious, unverifiable, and contradict international procedures for passport issuers. Ngbà tá gba passport immigration office là ń lọ nbo ni immigration office tọ̀dọ̀ tí yín. Why these claims cannot be true according to ICAO, International Civil Aviation Organization, and global norms. Ẹ má bínú o. Ẹ bá like program ẹ bá mi share ẹjọ́. Ẹ bá mi share program ẹ bá mi share. God bless you. Ẹ já sọ̀rọ̀ gidi fáwọn òpònú tán sòsì kiri bí ẹran aṣẹ́wó yìí. Tán sòsì kiri bí ẹran aṣẹ́wó tán rò báwọn ṣe nǹkan gidi. Now, and global norms, a passport requires, okay, according to ICAO, International Civil Aviation Organization, and global norms, a passport requires legal framework. If sovereign states with laws on citizenship and passport issuers, we have none. Aba nini? Sani? Ṣé bá ṣe wà yìí àti ní national ID card tó jẹ́ ti Yorùbá nation. Nbo la ṣe, sáà ti ṣe tó kàyàn. Nbo la ti ṣe, ta ló ṣe fún wa. Láàkó wo la ṣe. So, international recognition and ICAO compliance, enrollment in ICAO's PKD system and diplomatic acceptance, we have neither. Àbí wo la ní mẹ́. And we lost about the way then. Secure production and infrastructure, millions in investment, biometric enrollment. Mbo ni orílẹ̀-èdè yín invest sí. Orílẹ̀-èdè wo wọ́n bá dòwò pọ̀. Kí ni nǹkan àlùmọ́nì? Tẹ̀fí exchange. Then, ibo lẹ ti ṣe biometric enrollment. Anti-fraud technology will lack the financial and technical capacity. Ẹni sòótọ́ ọ̀rọ̀ èèlò níbẹ̀ lápò yín. Àwọn olóko bẹ̀. Mú báńkì tẹ lò. Because as far as I'm concerned, ó yẹ kó orílẹ̀-èdè yín gangan fúnra lára ẹ̀. Kó ti lórílẹ̀-èdè tiẹ̀, kó ti ní ilé ìjọba tiẹ̀, kó dẹ̀ ti ní báńkì tiẹ̀. Without this, any so-called passport is invalid and fraudulent. Exactly. Bó ṣe rí gẹ́lẹ́ nù. Any passport tẹ́nìkan bá gbé jáde fún yín tó sọ pé ti Yorùbá nation lélẹ́yìí àbí ti Yorùbá self-determination kìnìkan ìrọ̀ ńlá ni wọ́n ń pa o. Ẹ má gọra yín débi tẹ́ máa tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn o. Ẹ má gọra yín débi tí ẹ tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn. Ẹ̀tí àtàbùkù ní bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ní bẹ́ẹ̀ o. Lọ́wọ́ mú passport dání nìsín pé ti Yorùbá self-determination kan rè lọ́wọ́ fẹ́ fi lọ kú tọ́nu tán bá yí ọpọ́n kan. So, without this, any so-called passport is invalid and fraudulent. Questions for Yoruba self-determination leadership. Who authorized and funded this passport project? Ta ló authorize ẹ̀? Àwọn olóko kalẹ̀ tẹ́ fi ṣe. Ìbéèrè àkọ́kọ́. Which firm design and produce it? Ilé-iṣẹ́ ìwúlò tẹ̀ jáde. Ilé-iṣẹ́ ìwúlò ṣe. Where is proof of ICAO compliance or PKD enrollment? Mo ti béèrè bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sẹ́. Níbo la ti ń ṣe biometric ẹ̀? Níbo la ti ń register pé mo fẹ́ gba passport, mo fẹ́ gba Yorùbá self-determination passport o? Níbo la ti ń gba tọ̀dọ̀ wa? Ọ̀yọ́ ni àbẹ́kò? Abẹ́òkúta ni àbóṣogbo? Gbogbo state sálò ní immigration office tí yàn ti lè gba passport. Níbo wá la ti ń gba ti Yorùbá self-determination movement? Which countries approved its use? Provide documentation. Ẹ jẹ́ àwọn físà tẹ́ fi travel. Yeah, lórí passport yín. Orílẹ̀-èdè tẹ́ ti fi lọ. Tẹ́rọ tí gbogbo ọmọ Yorùbá bá ní lọ gbà lọ́la. How was the claimed international travel verified? Provide immigration stamps and airline records. Ìwé náà ti béèrè lọ wọn. Wọ́n náà wọ́n jẹ́ kí wọ́n lè mú ta. Risk of fraudulent passport claims. Risk ti mẹ́mẹ́rẹ́ o. Tẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ o. Kò tó di victim o. Kò tó mọ ṣẹ́jú pàpọ̀ lọ́gbẹ̀wọ̀n lágodi o. Wọ́n sọ pé mi ò sọ fún ọ o. Kò tó dèrò kọ̀ṣẹ́ rẹ o. Kò tó dèrò léṣà o. Kọ́ mọ́ sọ pé kò já o sí o. Kò sí international passport tó yàtọ̀ sí ti Nigeria green passport. As far as I'm concerned. Máa gbá o. Risk of fraudulent passport claims. Báwọn dìde nìkan bá rò báwọn gbọ́n tí wọ́n sọ báwọn sí passport. Ewu tí ń bẹ́ẹ̀ ewu tọrọ mọ̀ rèé o. Legal risk. Using or selling unrecognized passports is a criminal offence in most countries. It can lead to arrest for fraud and identity crime. Lágbára Ọlọ́run bí ó ṣe rí nu. Tó bá mú Yorùbá nation àbí kìnìkan self-determination passport kan dání àbọ̀ sọ pé Yorùbá nation passport kan lílé. Tán bá yé yọ. Àwọn family ò tún gbúrò ẹ̀ mọ́ o. Okay? Financial risk. Members may be scammed into paying for worthless documents. In fact, majority lára àwọn tó wà lábúrò ló ti máa sanwó passport tí wọ́n báyìí. Majority yóò ti máa sanwó. Wọ́n fẹ́ gbá ẹni o, bẹ́ẹ̀ bá gbórí dún wọn gbá ẹ lórí dàlú o. Wọ́n fọwọ́ mógùn ẹ̀jà ló sọ o, wọ́n ìjọ fada o.
tẹ́ bá dáwó fún wọn bí ìgbà téèyàn kówó sí gbáàtú ni o ẹ má sọ pé mi ò sọ fún yín o. So diplomatic risk, false claims damage credibility, making recognition harder, and portraying the movement as unserious or corrupt. Méjèèjì náà ni àwọn tó wà nídìí movement yẹn they are all unserious. Olè àti jìbìtì dẹ̀ ló wà lára wọn. Whatever tán bá fẹ́ sọ fẹ́ kẹ́ máa dáwó ni. Wọn láǹfààní àti béèrè owó rèké mọ́, wọn láǹfààní àti béèrè owó ẹ̀pà mọ́, torí kò sí náà fẹ́ parọ́ mọ́, àwọn tí ń dáwó rèké dáwó ẹ̀pà ti dáwó ti sú wọn. Wọn láǹfààní àti sọ pé kẹ́ wá gba fọ́ọ̀mù kan ṣùgbọ́n wọn láǹfààní àti sọ pé passport ti délẹ̀ ẹ má gbà o, passport yóò wúlò kọjá yàrá yín. Kò yàtọ̀ kò ìwúlò ẹ̀ ojú decoration lásán lọ. Àsìnkẹ́ kàn mú dání kẹ̀kẹ́ yẹ̀wò pé Yorùbá self determination kìnnìkan Yorùbá nation passport ìwúlò ẹ̀ Yorùbá náà lọ. Kò gbàkàrà lọ́fẹ̀ẹ́, kò sanwó orílẹ̀ àná. Ọkọ family ìyàwó wọn lè mọ wájú ni. Attention needed. Now, launch a full investigation immediately. Publish a transparent statement to all members. Hold anyone involved accountable to protect our collective dignity. The Yoruba nation must rise on truth, not deception. Let us guard our struggle with integrity. Signed, Sam Olaolu Ademoye, concerned Yoruba citizen. Òjúbá náà lọ. Ọ̀pọ̀ ìbéèrè ní bẹ́lẹ̀ láti béèrè ni pé àwọn èèyàn wo ló wà behind the international passport yìí. Because gàgà gúgú kọ́ látùpà ẹni ó lépo nìkan ní tán alẹ́. Ọ̀rọ̀ dùn sọ síta lọ́nà wo ni pé a ṣe báyìí lónìí a ṣe báyìí lọ́la báyìí lágbára wá ṣe tó ó dùn sọ láti practice ló nira. Àná àwọn èèyàn tí ń sọ̀rọ̀ ẹ kọ́kọ́ gbé iye òye ọpọlọ wọn ẹ kọ́kọ́ gbé yẹ̀wò sórí wọn nígbà tá a gbélé sórí wọn a rí pé kọ̀ wọn gangan kọ̀ wọn 0.000 ló mú. Torí bẹ́ẹ̀ yóò sì sọ pé international passport ti délẹ̀ o ẹ máa wá gbà o. International passport ń bo national wá wà gẹ́gẹ́ bí Yorùbá gẹ́gẹ́ bí ẹ̀yà ń bo national wá wà tá a fi fẹ́ inter bá orílẹ̀-èdè míì ṣe ń bo orílẹ̀-èdè wa gangan wà ẹni tí ò lórílẹ̀-èdè ò lè orílẹ̀-èdè míì ṣe. You are still a Nigerian. Àkọ́kọ́ jẹ́ Yorùbá ká tó jọ orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè kan kò sí ìlàlẹ̀ òun Nàìjíríà yìí Nàìjíríà kan lọ́sọ náà lọ́wọ́ kò sí tí ó wà lè ṣẹlẹ̀ lọ́la lọ́wọ́lọ́wọ́ tá a sọ̀rọ̀ yìí Ọlọ́run lè sọ pé a máa pín Nàìjíríà lọ́la ìṣẹ̀lẹ̀ tí yóò ṣẹlẹ̀ tá a fi pín yóò wáyé náà ni Ọlọ́run lè sọ pé a máa pín lọ́dún tí ń bọ̀ Ọlọ́run lè sọ pé ọdún mẹ́rin tí Tinubu ṣe ló ṣe yìí bóyá láti máa pín Ọlọ́run lè sọ pé yóò parí ọdún mẹ́jọ Ọlọ́run sì lè sọ pé àní pín rárá á kàn máa jàmbá ẹnu náà ni ẹnu láàmú ìjà kọ̀rọ̀ yàrá torí pé bí ènìyàn kọ́ lọ́lọ́run rí gbogbo tí wọ́n pè lẹ́tàn ẹ jẹ́ ká yọ kó nínú ìrìnàjò wa Yoruba nation is possible, very very possible. I can tell you with all heart that Yoruba nation is always possible. Biafra is always possible. Ṣùgbọ́n ṣẹlẹ̀ tí yóò ṣẹlẹ̀ tí ó fi wáyé ò tí ì ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ níjọ́ kan wọ́n ló máa fẹ́ ká pín torí nínú ìyapa wa ńlórí ọ̀fẹ́ àti ìdàgbàsókè wa. Yeah, me can tell you that. Ẹgbẹgbẹ̀rún Bọ́lá Ahmed Tinubu kò lè ṣe nǹkan tá à ń fẹ́ fún wa tán. Tá a bá wà papọ̀ pẹ̀lú Nàìjíríà àwọn ọmọ gbé sókè àwọn ẹ̀yà tó kú ọmọ fàwálẹ̀ náà ni. We need our own nation but not like that, not with propaganda. It has to be on negotiation, on planning, solid planning, foundation, real foundation. Not by mere talking. By solid consultations. Yorùbá nation possible. Dáadáa Biafra possible. Mo ti sọ sẹ́yìn tẹ́ ẹ bá gbàgbé. Kò sẹ́ni tó lè fi jàgídíjàgà ya kó lórílẹ̀-èdè Nàìjíríà. That is the error táwọn èèyàn wà ní East tí wọ́n ń ṣe. Ẹnìkan kò lè fi agídí kó lára Nàìjíríà. Ẹ̀yà rẹ̀ ni ó kàn fi ajẹ́. Any day, anytime. Mo ti fún wa ní clear tá lè fi kó Nàìjíríà. Ó kọ odò kan lájọ máa jẹ́ àṣejì rẹ̀. Tí Nàìjíríà bá fẹ́ pín lọ́la, àkọ́kọ́ jọ máa rẹ́ lónìí, àjọ sọ̀rọ̀ rẹ́ lónìí, ọ̀rẹ́ tá a ṣe rí. Gbogbo ẹ̀yà pátá tó wà ní Nàìjíríà, àkọ́kọ́ jọ máa unite. Then we now decide how to divide. But ẹnìkan gbà bí, ẹnìkan á lè negotiate bẹ́yẹn. Àkọ́kọ́ jọ máa gbàgbé differences wa, àkọ́kọ́ pawọ́pọ̀, gbogbo máa dúró sójú kan. We now sit round the table. Láì sọ wá decide. Okay. Jẹ́ ká dọ́gbọ́n ilé, jẹ́ ká no oríṣiríṣi ọgbọ́n tó wù tó yẹ ká dá láti dá sẹ́yìn. Àwọn tá a rò pa lè ṣe ni pé ẹja pín gàrí wa adéjọ́ máa ṣe papọ̀ o á sì jọ tún máa ṣe o ṣùgbọ́n ẹja kọ́kọ́ pín gàrí wa náà. káwọn ìjọba gẹ́gẹ́ bí ọ̀tá a lè transact business kí lẹ̀yin ń tà kí làwọn ò ní kí lẹ̀yin ní kí làwa ní kí lẹ̀yin tà tá lè rà kí làwa tà tẹ́ lè rà ọ̀nà wo la máa gbàrà tí máa fẹ́ gbé lọ́dọ̀ yín kí ni mo lè ṣe tẹ́lẹ̀ bá fẹ́ wá gbé lọ́dọ̀ wa kí ló lè ṣe tí máa fọ́ ọmọ lu yín báwo ló máa jẹ́ kí láǹfààní tí ó jẹ́. Yorùbá lè sọ wípé ẹni tó bá fẹ́ ọmọ àwọn òun náà ti dọmọ lù ú kó náà fi gbàwé ìgbé lù ú. Àwọn Haúsá lè sọ wípé no kò sí báwọn ṣe rẹ́ tó àfin lọ́mọ ẹ mọ́ fẹ́ èèyàn wa ẹ̀rà àlùbọ́sà tẹ fẹ́ rà kẹ́ máa lọ ẹ̀rà màlúù tẹ fẹ́ rẹ̀ máa lọ ẹ̀rà àgbò tẹ fẹ́ rẹ̀ máa lọ ẹ̀rà ata tẹ fẹ́ rẹ̀ máa lọ ẹ̀rà sùn tẹ fẹ́ rẹ̀ máa lọ ẹ̀rà ìbò tẹ fẹ́ rẹ̀ máa lọ ẹ̀rà ìwà tẹ fẹ́ rẹ̀ máa lọ.
bá a ṣe lè pín orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn, not by fight, not by quarrel, not by violence. Anybody tó bá dìde ìjà tó gbójú agan tàbí tó lò fẹ́ ṣe violence ó náà máa fèsì. And no, have you ever seen anybody win government? I don't know, maybe you've seen it somewhere, but I've never seen it in my life. Níbi téèyàn ti ṣẹ́gun ìjọba múnimóògùn ní jẹ́ ìjọba tó lè pagi múyàn bí ọ̀gá. Wọ́n lè jẹ́ okú omi tó ti sọ̀rọ̀ kan tó gbé ọ, wọ́n lè jẹ́ òsùnrùn díẹ̀ lé kí wọ́n tó hí ọ. Bàbá wa sọ̀rọ̀ yapa ìsì lásìkò tí Bọ́lá Ahmed Tinubu ń bẹ lórí àlééfà. Struggle la pè é. Struggle kì í ṣe nǹkan tí èèyàn máa ní gbèdéke ìgbà tí èèyàn máa achieve sí. Níṣẹ́ ìtàfi lo propaganda kábíyèsí lórí òtítọ́ káàdì máa gbé ìgbésí ayé wa lọ. Àkàndọ́ ọ̀rọ̀ agbóhùn gẹ́gẹ́ fáwọn èèyàn mi láàyè láti pè mí ká mọ àwọn èèyàn wo ló ti fojú kan passport yìí, àwọn èèyàn wo ló ti gbà á, àwọn èèyàn wo ló nígbàgbọ́ nínú ẹ̀ pé wọ́n lè fi wọ orílẹ̀-èdè míì. +234 915 147 9599 +234 915 147 9599. Hello. Wọ́n máa pè padà. +234 915 147 9599 nọ́mbà tẹ́ máa pè sínú. Ẹjá gbọ́ opinion yín. Hello. Àkóso mi ni o. Ìsinmi ayọ̀ ló máa jẹ́ fún adádì. Abáwọlámi àti àlàáfíà o. Àmín sà. Ojú àpòyẹsẹ̀ àpòlé. Àmín dádì. Ń dá lè fi ṣe. Ọba tó ń bá ìṣẹ̀lẹ̀ dá ó ti bẹ̀rẹ̀ sí ní ìbúlá tó láti bàdẹ́ tí a náà ṣe. Bẹ́ẹ̀ni. Àrípa ẹ̀ torí pé àrípa ẹ̀. Thank you sir. Thank you sir. Orí ẹ̀wọ̀n dẹ̀ ní burú. Àmín dádì. Ẹ̀dá ìwòrán gbàbọ̀dé. Àmín dádì. Ṣé rí kínú mi máa ń dùn sí jù òun ni òtítọ́. Bẹ́ẹ̀ni. Kí mo lè sọ wípé ẹ̀gùn lé. Ó láti jọ́ ẹ̀gùn lé báyìí. Ṣé yóò mú sí ẹ pé ní ẹ ti pé òun ẹ tó bóyá bíi mo ń ka iye ìgbà tẹ́tẹ́ mẹ́sàn propaganda yìí àti fẹ́ tó gbà mẹ́wàá níṣẹ́ tó fẹ́ program yìí. Ẹ lọ tún gbọ́. Bẹ́ẹ̀ ok sir. That word n tó fi ti ọ̀rọ̀ àwọn arábí ni. Then gbogbo àwọn tó fẹ́ gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí wọ́n lè máa bú wa o. Ṣùgbọ́n ohun tó gbọ́ àgbárí tó gbọ́ ẹ̀jẹ̀ tó di kòtò òun náà pẹ̀lú lórí o. Ojú ti rí tó. Àwọn gúrùpù kan wà ní Spain, I think bóyá ETA ni wọ́n pè wọ́n. Okay. Wọ́n ti fight for independence. Okay. For over 100 years. Iṣẹ́ ní tó gba tábùrù náà sára wọn àti state. Ó lọ́wọ́ àwọn European community nínú àti America. Gbogbo European gbogbo Europe ni o, torí Europe kan ló lé wọn. Europe fẹ́ wọn. Wọ́n fún wọn ní kọ́ lọ sí Australia ò gbà wọn. Àwọn Júù ni mo sọ fún yíyí o. Bẹ́ẹ̀ni. Wọ́n làwọn ò fẹ́ wọn. Wọ́n ní kọ́ lọ sí Madagascar kọ̀ wọn. Wọ́n ní Uganda nínú wọ́n tó di pé wọ́n wá ṣètò wọ́n sí Palestine gangan lórílẹ̀-èdè tipẹ́tipẹ́. Bọ̀ nígbà tí wọ́n separate wọn sọ́nà méjì nítorí pé àparapọ̀ European community àtàwọn Amẹ́ríkà tó ti Israel lẹ́yìn wọ́n wá kúkú bẹ̀rẹ̀ sí ní gbalẹ̀ lọ. Wọ́n wá láwọn annex Palestine gangan ní gbogbo West Bank àti Gaza kan jà ní. Àwọn kan sọ eléyìí láti fi jẹ́ kí ojú wa ó là. Ṣùgbọ́n ibi tá à ń lọ gan ni pé bẹ́ẹ̀ bá ti ń gbọ́ Yorùbá nation orúkọ yóò ní bàjẹ́ o. Wọ́n ní ẹja tí ń bàjẹ́ orí yóò ní burú. Orí yóò ní tí bàjẹ́. Bí èèyàn bá dẹ̀ báyé èèyàn bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ bàjẹ́ inú orí ló ti máa bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé gbogbo àwọn olóyìn Yorùbá nation yẹn ẹnu wá gbà ni. Ẹnu wá gbà. Ẹ má sọ̀rọ̀ àti tọ́jú má sọ̀rọ̀ sí gbámọ́tọ̀. Irú àgbàlagbà tó wà ń bẹ̀ yẹn ó ti máa gbọ́ pé àwọn ṣe passport. Wọ́n jọ sí náà ni. Wọ́n jọ gbèrú ẹ̀ náà ni. Ó ti máa gbọ́ pé àwọn kan ṣe passport. Àwa wà lára àwọn tó sọ pé ẹni ìfẹ́ kó yí ṣìnà rẹ̀. Awólọ́wọ̀ lọ sí oníbì kan. Awólọ́wọ̀ ti sun tiẹ̀. Àwọn aládàáda tí tó ń sọ ní Awólọ́wọ̀ pé òṣèlú yàrá ọkọ̀ ẹ̀lẹ́lẹ́rìí. Ọlọ́run. Ó ní ẹja tí ń bàjẹ́ gbogbo àwọn tó pèrè àwọn ní lídà yẹn. Bẹ́ẹ̀ni. Yorùbá nation. Àwọn ló fẹ́ bàjẹ́ ìhàn lókàdá jẹ́ fún Yorùbá fún àwọn. Honestly. Nítorí pé n tí à ń pè ní treason gangan nílé. Ṣé wáyé lé kí wọ́n fi bọ́ yìí? Ẹ ti sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ tán. Àmì o. A ní ìdí òṣìṣẹ́ ẹni kájọ tó kù sí. Bẹ́ẹ̀ni. Airport tí wọ́n ń pariwo. Wọ́n lè fi kọjá ní Wúdà lọ́mọ Abẹ́lé airport. Wọ́n lè fi kọjá Ọ̀ṣun state sí Ọ̀yọ́ state o. Láíláí Ọ̀ṣun state ṣe bí kò sí bọ́dà àti ìyàbá tó. No, a lè fọ́dọ̀ àṣejì rẹ sí bọ́dà báyìí o. Ok. Àwọn àǹsọ̀ nǹkan tó ń hàpù. Bẹ́ẹ̀ni. Because o lè jáde nínú kókó níbi láti fi bọ́dì lọ sí ibi tó ti máa wọ plane. Àti tó bá lọ wọ lókà tó yà wọ lọ Àbújá. And ó lọ Àbújá gan mi ò gbọ́n ní ìdí passport. Wàá kàn sọ wọ́n ẹbí ogún bàtí àwọn ṣe ìlú. Bẹ́ẹ̀ni. So
only flight ticket ni wọ́n ní but kó tó lè bọ́ọ̀lù ní international Murtala Mohammed airport kó tó lè bọ́ọ̀lù pé òun lọ sí bóyá Dubai they will take your passport. So ṣe rí àwọn pípò yìí wọ́n kàn lu jìbìtì náà bá nation dáadáa wọ́n kọ́ fi àwọn ọmọ yìí bò ní. Olórí wọn tó wà ní kálórìsì ẹ lọ wo nǹkan tó fi rẹ́gísítà IPOB indigenous nìyẹn registration business ni. Wow. Yeah, business ni. Wọ́n lè approve by the company house and from the CAC. So you see òkèṣe ohun ẹ̀yìn I don't know tó bá gbà wọn pípò yìí ó lè dùn mí fásitì o nítorí pé òun gbọ́n mọ̀ wípé Nàìjíríà dàbí glass cup ni tó bá ti fọ́ nǹkan burúkú ni kò ṣe é kún jọmọ́ àwọn kan sọ pé ẹyin ṣé ilẹ̀ Haúsá tẹ̀ ń pariwo ẹ̀yà pọ̀ ń bẹ̀ èdè pọ̀ ń bẹ̀ meanwhile àwọn náà láwọn ẹlẹ́sìn Christian o wọ́n ní àwọn ẹlẹ́sìn Christian ní sáàjì Jos ni o ní sáàjì Zaria ni o àwọn kan wà tí wọ́n pè wọ́n ní Southern Zaria àwọn kan wà tí wọ́n pè wọ́n ní Sàjẹ́ so there are so many tribes and clans and ethnic groups ló wà nílẹ̀ Haúsá meanwhile ẹ ti gbàgbé pé Ìlọrin gbà sọ fún òun pé tẹ́ bá yóò bá lò so ṣe rí ẹ wá lọ wo kíní kan tí election bá ti ń gbé wọn election náà máa pariwo kéèyàn so that àwọn ìjọba ò lè negotiate pẹ̀lú wọn wọ́n lè sọ pé kí wọ́n gbowó. Tàbá ọ̀dẹ̀ mo mọ nǹkan tí wọ́n ń ṣe ṣùgbọ́n ṣe ẹlẹ́dẹ̀ tí wọ́n fẹ́ ṣe yìí ìyẹn ló burú jù nínú mẹ́ta ló fẹ́ ṣe ké gbàjáde ìta pé ní ibi tí ó lè ní mo ti ń wara wọn lórí Facebook nígbà yẹn. mo ní orílẹ̀ jáde ń bàjẹ́ bẹ́ẹ̀ni kàmísà God bless you daddy. àwọn olórí wọn ló ní problem. bẹ́ẹ̀ni sà. pẹ̀lú àtúntò yẹn yẹ kó pè wọ́n sẹ́gbẹ̀ẹ́ pé akẹ́kẹ́ fẹ́ ṣe ní òdà o. then àwọn èèyàn gidi wọn ló wà láàrin àwọn tó ń gbọ́dọ̀ wọlé ṣùgbọ́n. kò yé mi o. Ntiri ni àwọn tó fọ́nà ìjà lọ́wọ́ fún ọdún Nàìjíríà ò lè pẹ́ yìí. Bẹ́ẹ̀ni o. Security ilẹ̀ Yorùbá àtòkòwò ilẹ̀ Yorùbá ni mo rò pé ó yẹ kó bá wa gẹ́gẹ́ bí ọmọ Oòduà. Kì í ṣe ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ò tí ì ṣẹlẹ̀ ní ìsìn. Bẹ́ẹ̀ni o. Ariwo tá a fa nìyẹn pé kó bá ṣogun. Ok Èkó tó jẹ́ orírun tó jẹ́ ogun ẹ̀mí Nàìjíríà gangan. Làwọn yìí mo fẹ́ bàjẹ́ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ghana ní ìsìn. Ẹ wo massive protest tó ṣẹlẹ̀ lánàá ní Ghana. Sálà wọn ní kingdom nínú Ghana. Ṣẹ́rí ariwo tẹ̀ ń pa iṣẹ́ ìṣẹ́ máa fà wá létí o ṣẹ́ni máa ṣí wá létí ẹni àwọn tó wà nílùú òyìnbó tí ni wọ́n máa kọ́ báyìí nígbà most of them ni wọ́n sọ pé wọ́n sàwọn tó kọ ẹrú I don't know ẹni tó sàwọn tó kọ ẹrú because wọ́n ló fowó ara ẹ ló fi ra ticket tó dẹ̀ kẹ́rù fọlọ́mọ nínú òyìnbó we have been saying all these things gbogbo ayé ló migration ni wọ́n ń pè é bílẹ̀ yóò dùn má balẹ̀ bòmí lọ ni wọ́n ń pè é láti jọ bí olórí lọ ní kọ́tùkọ́tù ní ẹjẹ́ gòkè odò níbi orí bá ń dáni sílẹ̀ àgbé ẹjẹ́ gòkè odò wọn kò ní lè dá sílẹ̀ olè kọ́ ẹrù lẹ́nu àwọn fún wa ní ẹjẹ́ abẹ́ ìtọ́jú pé wọ́n dẹ̀ ń ṣe wọ́n ní jẹ wọ́n nílò wọ́n ní náà wọ́n nílò àṣírí wa ò ní tó bọ́lọ̀ bá jẹ́ kí wọ́n gbọ́. ẹnì kan ṣe ní sílẹ̀ ló pọ̀ jù láàrin wọn ẹwọ ẹjẹ tó yẹ bẹ́ẹ̀ náà pásítọ̀ tí o lè kọjá ní Murtala Mohammed airport inú wo ló ẹ̀kọ́ náà inú bí abúlé gan táwọn òyìnbó gbọ́ pé wọ́n fẹ́ẹ́ sẹ́pẹ̀sì báyìí òyìnbó ti gbàgbé ẹ̀ wọ́n lè mẹ́sẹ̀ ẹ̀ kọ́kọ́ ní representative ní United Nations kì í ṣe akíbẹ̀rẹ̀ tó ń fara fún yàn àtọ́jú sẹ́lì torí mo káwọn kan bá máa fún ẹ pé bàbá òṣèlú ló sọ̀rọ̀ tó bá gbòye ó wà lára àwọn tó bá àgbàjẹ́ tí wọ́n lóṣèlú ẹ ní àwọn olóṣèlú nínú ní láwọn tó bá máa ń gba Yorùbá nation àwọn diplomat kì í lẹ́ni àwọn technocrats kì í lẹ́ni kì í ṣe àwọn fún òṣùpá ajagun pẹ̀lú nìkan ajá àbáwọn ìjà nífẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọba kan no we don't need all those kind of class. God bless you daddy àmísà òní àsàn wa no not at all daddy àsọ bẹ́ẹ̀ ni daddy. All right sir àmísà yes sir bẹ́ẹ̀. Now mo kí gbogbo ọmọ Yorùbá àwa kan fòótọ́ ọ̀rọ̀ ọ̀gbẹ́ni kan wà ń bí ó ló ń jẹ́ àròlé bàbá 1010 mi ìṣẹ̀ṣẹ̀ mọ́ bá bọ̀bọ̀ ẹlẹ́kùn yìí ariwo àtẹ́kùn ni oúnjẹ rẹ̀ ó wà ní àwọn tí olóúnjẹ méjì yàtọ̀ sọ̀rọ̀ Yorùbá nation kò ní tó bí ìgbésí ayé ẹ̀ lé lórí yàtọ̀ sọ̀rọ̀ Yorùbá nation ó wà ní àwọn tó ń kara lórí bíi tó ń sọ nonsense. Number 1 àkọ́kọ́ ni pé ó yẹ kí n filẹ̀ sórí platform yìí torí bá ti bá máa gbámú kó lè láǹfààní àti rí mọ̀mọ́ dáadáa o ẹrú Yorùbá nation ni o. Now níbi ó ní olódo olójú ṣàkàṣàkà ó tún bẹ̀rẹ̀ ohun tó tún lè parí ẹni tó bá mọ̀ kó lè parí ẹnu yín kó gbé sókè ẹ fún wa ní evidence o gbogbo tẹ́tí parọ́ fáwọn èèyàn láti ẹjọ́ yìí ẹ fún wa ní evidence o. So lẹ́ẹ̀nu ní olè ìyàwó kótókótó ní tí mo jí lọ́wọ́ baba ńlá kú babẹ́ bàbá àbí ìbábẹ́ tó bí tí wọn kọ tí ọgbà tí wọn ò rówó tọ́ tó jẹ́ pé ẹ̀tàn ló fi ń jẹ lórí social media
olórí burúkú àlára àwọn tí máa ń pariwo ẹ bá wọnú gbóni sin àwọn Fúlàní ti kún bẹ́ẹ̀ o wọn ò já wọgbó o ayé àwọn ti ta ayé àwọn ti bàjẹ́ bàbá àwọn kan ní ó gbà wọ́n lẹ̀ ẹni ọ̀ràn bíi ìtakú ẹni òfò bí àgbọn bẹ́ẹ̀rẹ́ tó yẹ pé bí bá ti ń jábọ́ inú kànáà ní já sí ta wúlò fèrè ọ̀nà àwọn ará àdúgbò tó rí rí kan fi pamọ́ gàrí òun làbá máa pè láláì nírònú tí bu ajá lọ́wọ́ kò ní sẹ́ ìjì òkú ti fẹsẹ̀ rògbòrò lálùpọn mo bá níṣẹ́ ni òun ni mo fi propaganda jẹun ìjọ́rí tinú yín ti gbowó Yorùbá nation ẹ ti fi kọ́lé ẹ ti fi rọ̀kadà ẹ fi ra mọ́tò àtúbọ̀tán yín kọ́ àwọn èèyàn tẹ́ẹ̀tàn kọ́ kílẹ̀ lẹ́dàá ń ṣe fún yín because àwọn èèyàn tẹ́ẹ̀tàn tẹ́ gbowó lọ́wọ́ ìfẹ́ ìlú wọn ni wọ́n ní o wọn ò gbọ́ ọkọ̀ sẹ́ńtọ́gọ̀ nu wọn o ìfẹ́ ìlú wọn ní ìgbé ayé ìrọ̀rùn ni wọ́n fẹ́ fáwọn tá a wà nílé torí wọ́n nígbàgbọ́ pé tó bá dẹ̀ wá lọ́rùn tá a rí jẹ tá a rí mu àní pressurize àwọn táwọn wà lábúrọ̀dù ọ̀pọ̀lọpọ̀ bùkátà lè ń gbélé wọn láyà àwọn ti lọ́mọ mi skul o bóbi mo fẹ́ ṣèkó mọ́ o wọ́n fẹ́ sọ pírẹ́sàn fún ìyàwó òun o ọmọ fẹ́ àwọn bímọ àwọn igbádogóje kò tiẹ̀ sí nǹkan táwọn fẹ́ jẹ báyìí àwọn tó wà lábúrọ̀dù ní ń bá wa tá a wà lé wọn wá wò wípé ajọ́jẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní olówó kan láàrin òtòṣì mẹ́fà ó tòṣì gbogbo wọn ọ̀nà wo láwà ṣe báyìí ni ẹ fi láǹfààní àti ta ọ̀rọ̀ Yorùbá nation fún wọn àwa tá a ti gbé náà rèé nígbà tí o sì sọ́nà ń bẹ̀ máa padà wá sọ fún pé kò sọ́nà ń bẹ̀ ṣùgbọ́n torí pé kò sí nǹkan mìíràn tẹ́ fẹ́ jẹ ẹ̀ lè drop ẹ̀ mọ́ lẹ́tọ́ wá ń sọ fún wa pé ní ìsìn ìgbẹ́ tún ti ṣe passport mú passport yín wà ẹ járì ẹ bá wa kóòtà ó ní ẹrú Aláàfin Ọ̀yọ́ mọ bí tí mo ti jẹ́rú Aláàfin Ọ̀yọ́ bọ́rí yórí mi tí mo bá Aláàfin Ọ̀yọ́ ẹrù ní àbí mo bá gbé báàgì kò yé mi rárá so kí tó làwọn ọ̀rọ̀ tó sọ ṣé ìbò ti delete ẹ̀ ok kò delete ẹ̀ ó ní ọ̀rọ̀ Yorùbá nation kò lè yé yín mọ́ kí ló wá yé ẹ̀yin bẹ̀ bunch of fools ẹgbẹ́ òpònú amukun mẹ́kọ̀ọ́ dẹ̀dẹ̀rẹ̀ ń dẹ́rọ́gbà afọ́fún gbé mu kí ló wá yé ẹ̀yin nínú ọ̀rọ̀ Yorùbá nation ń mo lẹ́gbẹ̀dẹ́ báyìí irọ́ òwúlẹ̀ tó pa fún wa irọ́ yóò tà mọ́ kò jẹ mọ́ election tó ti ń bọ̀ ẹni ìdí àwọn tí ó wà fún lówó kò sẹ́ni tó máa fún lówó bẹ́ẹ̀ pariwo Yorùbá nation kẹ́dọ̀lá àfi tí gọ́ọ̀mẹ̀ntì wà gbé lókù àwa la béèrè Yorùbá nation tẹ́tẹ̀lẹ̀ àti wá rí pàtí rí nǹkan tá a fẹ́ àbéèrè Yorùbá nation mọ́ òpònú kan sọ̀rọ̀ bí ó ní mo iṣẹ́ fún gọ́ọ̀mẹ̀ntì ni tí n bá iṣẹ́ fún gọ́ọ̀mẹ̀ntì ajẹ́ kí mo iṣẹ́ tó dáa òní pé gọ́ọ̀mẹ̀ntì ń bẹ lórí àlífà ṣe tó dáa I am not campaigning for anybody ṣùgbọ́n tá a bá rí tọ́mọ ẹni bá ṣe Yorùbá ní mọ́mọ ẹni bá dára káwí àní fi sáyà ńgbà Bọ́lá Ahmed Tinubu dé mo lé òun lóṣèlú àkọ́kọ́ tá a kọ́kọ́ dìbò yàn gbogbo àwọn tó kú ológun ni wọ́n they know nothing about democracy they know nothing about government ẹni tí yọ yẹ̀rù lókun tí ọ̀rẹ́ rìn yọ kọ́kọ́ sunkún kọ́lọ́hún tó fẹ̀rín pẹ̀kẹ́ president tó change life o Singapore olú 33 years lórí àlefa kò sí ẹni tó ń bó ṣe strong tó máa change situation Nigeria within 4 years or 8 years gan ẹjá face reality n tó ṣàkóbá wa ni pé àwọn kan ń gbé débì kan làwọn míì ń dé ni wọ́n tún tú palẹ̀ pátápátá lẹ́nu bí yóò tún dé yóò tún máa tó díẹ̀díẹ̀ yóò tún máa tó díẹ̀díẹ̀ àwọn míì yóò tún dé wọ́n tún tú pátápátá tó bá fẹ́ káàrọ̀ ọmọdé ó jìyà dáadáa òwò mọ̀jẹ̀ Bọ́lá Ahmed Tinubu wọlé ẹ̀kejì jẹ́ kẹ́lómi ò tún gbà látòkè ọ̀yá ìmọ̀ tí ń ti Àtíkù síwájú àbí jẹ́ kó dọ́wọ́ Àtíkù ọmọ mẹ̀mẹ̀ gbogbo tí Bọ́lá Tinubu tún ti ń tòjọ òun tún túká fún wa kò tún ní jó lójú ilé ìta fi ń pariwo lọ́dọọdún ọdún mẹ́rin là ń pariwo là ń lament kò síjọba tó tó alọ́run rí ilé ìtọ́ bá dé nǹkan lọ́ máa bẹ́ta ẹ̀ àwọn olè kan wá jókòó sí kọ̀rọ̀bì kan láwọn ṣe passport Yorùbá nation oúnjẹ yín ti tán àbí owó ti tán lápò yín ẹ̀rọ owó social media jẹ́mẹ̀ ẹ̀rọ owó bá YouTube dáadáa àbí àwọn èèyàn owó tẹ̀ ń ṣe ẹ̀ wá fẹ́ rèé sí tí ò nídìí òpònú tó gbẹ̀rẹ̀ láròlé bàbá tẹ́ntẹ́n yìí fortunately enough I don't waste my time mi ò kí n wo nǹkan tó kò nara yín ṣe because you have nothing upstairs than noises empty barrel dẹ̀ ní ni mo ń pariwo mi ì tí ì wá against ẹnìkan directly rí bí irú ilé òpònú lásánlásán tó kàn kórun gbọ̀nhánu bíi ti ha lákàyè ilé ìbílẹ̀ òsí lórí ẹ̀ tó bá kọjá yẹ máa lù ọ́n pàṣán àrólé bàbá tẹ́ntẹ́n bó bá kọjá yẹ máa ń nà nẹ́gbàndì èmi àti ẹ̀ ò sínú sàwáwù àjọ ìṣẹ́gbẹ́ sọgbọ́ so ẹni tí bá ń bòyàn ní ọmọ olè ọmọ ẹrú àràbù ni wọ́n ń pè léyìn mi ìbá ìjalè ìbá ìbò Yorùbá nation ẹni ó bá sọ pé mo gbà kó jáde pẹ̀lú ẹ̀rí no never in my life ìbá so bí rẹ̀ bá wá ń sunkún ọ̀rọ̀ ẹ̀ ò ní túmọ̀ àrólé bàbá tẹ́ntẹ́n mẹ́tò orólé fún o ta ni bàbá tẹ́ntẹ́n gan sóńtọ̀ níràwọ̀ mbò níràwọ̀ ẹ̀ wà mbò níràwọ̀ tiẹ̀ gan wà ọmọ tí ò níran bóyá ọmọ Fúlàní ní ìwọ gan ta lọ́mọ báyìí ó ẹ̀yin ọ̀rẹ́ mi lórí YouTube mi ní wáyé tì God bless you ẹ kàn ra sticker fún mi ni abokasi Ìjẹ̀bú one bẹ́ẹ̀ ni mi ń bọ̀ lọ́dọ̀ bàbá àti ìkówójọ FM rédíò mi so mi ní èèyàn yín náà ni mo ní o Ìjẹ̀bú one mi ní èèyàn mi ò lé èèyàn fa agbára rẹ̀ hàn Ọlọ́run o mi ò lé èèyàn fa agbára rẹ̀ hàn bàbá n ò lé èèyàn fa agbára rẹ̀ hàn dádì mi o mi lé èèyàn fa agbára rẹ̀ hàn mo ti ń gbàdúrà mo fẹ́ gbé sí ayọ̀
káyọ̀ bá mi dúpẹ́ n ò léèyàn fagbára rẹ̀ hàn. Adeomade, if you can't support them, leave them alone. Let them continue its gradual process. Go and sit down. You know nothing. You know nothing about life. You know nothing about the struggle. Go and sit down. Ẹ lọ jókòó sá. Àbí ọ̀tàn báyìí nísìn, ẹ̀ tún wò Ìjẹ̀bú. Ìjẹ̀bú ọmọ àlárẹ̀, Ìjẹ̀bú ti ṣe bí ti ṣe. Ìjẹ̀bú ra síkà fún mi. Ìjẹ̀bú ọmọ àlárẹ̀ o. Mi ní wáyé tí ń tèmi. Mi ní wáyé tí ń tí. Ẹ fi àwọn ìsọ̀wọ́ Adeomade, mọ́ ìsọ̀ pé kán fi wọ́n lẹ̀nu, kán fi wọ́n lẹ̀ kán fi bá yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́, sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ́nu arílẹ̀ lókè òkun. Wọ́n rí wọ́n jẹ ń bá wà lórí platform arígbọ́n sí ń ṣépè fún wọn. Ayé ń gba yí báyìí lọ́wọ́ mi àdá o. Ó lè láwọn èèyàn yóò. Ará ọmọ kan wọ́n sí mi bá náà ni, irú wọn náà làrólé bàbá tẹ́ntẹ́. Ṣé èèyàn gidi ní rólé fẹ́ nìkan? Sàkín ṣe bí ọ̀rá, eégún ṣe bí ẹran. Agbọ́mọ̀gbọ̀n tá àgọ̀ mọ́gòjò àgọ̀jù bàbá náà ń dú. Ọmọ ọ̀gbẹ́ni ọmọ kù kí ní yàrá pọ̀ ọmọ bí àgọ̀. Akwípalẹ̀mọ́ Golden Jubilee, God bless you. 50 years, no be wasa, no be kere mi o. Adeomade, why you like this? Awigongo, like how? Like say the truth, like wole ro, bom bam bamu, like telling people kí wọ́n má kó sí pàkúté passport tán kékalẹ̀. Tọ́ra àwọn tí wọ́n mú ń jò ní lórí ọ̀rọ̀ ìjọba délé, àlọ́ wọn lásán lárí o, àràbọ̀ wọn o. Ẹ mọ́ ti àwọn ẹlòmíì sí abọ́kásí Ìjẹ̀bú, yóò ní wáyé tí o. A sì birthday o, a sì lunch o, kẹ́ mọ́ múra lẹ̀ o. So mi ti ẹ̀ tí mo fẹ́ ṣe lunch mi o, bóyá lọ́jọ́ birthday, tá bá ti bẹ̀rẹ̀ fundraising, bóyá máa wà lórí Zoom, ṣùgbọ́n kò ní sí time. Bóyá máa wà lórí Zoom, so a máa launch lórí Zoom. But mo ń wo pé bóyá ká ṣe yẹn ní birthday lọ́jọ́ birthday gangan on the 18th. Because ẹlòmíràn pé 24 náà bí mi náà 18 náà bí mi. But ọjọ́ Monday ló bọ́ sí. Wọ́n dẹ̀ wá accurate as in ọjọ́ Monday gangan ni wọ́n bí mi. Ọjọ́ Monday náà ni 50th mi bọ́ sí. Ìyá àwọn ọ̀jọ̀gbọ́n kan sọ fún mi pé 50th bó ṣe máa rí nìyẹn same day náà ló mọ́ bọ́ sí. But kò sẹ́ni tó máa ṣe party lọ́jọ́ Monday. Èmi àtẹ̀yìn jọba bẹ́ẹ̀. Secondly, mi ò bá mú Saturday, ìnáwó máa ń pọ̀ ní Saturday. And àwọn colleague mi ni majority wọn ló ṣe MC, majority wọn ló gba engagement. Wọ́n máa bí sí lọ́jọ́ Saturday. Àmì ò lè dá ilé ayára mi ṣe. I need people. So àwọn èèyàn tí mo ní ọjọ́ Sunday ni wọ́n lè fi ilẹ̀ fún mi. Ìṣègbọ́n tó ráàyè náà jọ Sunday. So mo wá láwọn èèyàn kan tó jẹ́ pé àwọn ọmọ ìdíjọ́ tí bá ti sáà ṣe wọ́n fẹ́ support mi. Irú wọn làwọn abọ́kà sí yìí. Irú wọn ni Mr. Wálé kìnní Wálé kejì lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ìjọ́kíjọ́ tó bá sáà ti fẹ́ ṣe, they are ready to support me. Always ready. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ mélòó fẹ́ kánú wọn. But ọjọ́ Sunday mo rí kó convenient. So birthday nìkan làwọn èèyàn sọ ń pa ẹ̀. Fundraising náà wà very very important too. Because lẹ́yìn birthday kò sọ́jọ́ tí mo tó fẹ́ ráwọn èèyàn gidi mú mọ́. Pé kí wọ́n bá mi dá sọ̀rọ̀ rédíò. Mo dẹ̀ fẹ́ kó ṣeé ṣe. Mo dẹ̀ nígbàgbọ́ kó lè ṣeé ṣe. Mi ò léèyàn o. Èmi ò léèyàn rárá o. As in kò sí aláfẹ̀yìntì kankan. Kò sí aláfẹ̀yìntì kankan bí ṣe wù ọmọ o. Oh, account number for the launching can be online a week before and a week after. We will all support. Wow, Mr. Francis Pancho, àbí ẹ má bínú. Fóònù ilé tí mo fi ṣe YouTube yìí ó ti pín sọ́nà mẹ́ta. Screen ti pín sọ́nà mẹ́ta. So, àyànjú eléyìn lọ́sẹ̀ ìlágbára Ọlọ́run kọ́lẹ̀ jẹ́ rẹ̀ tí ó bá ń ṣe. That is number one. So now, mo tún wá wà another way, sir, Mr. Francis. What about launching lórí Zoom lọ́jọ́ birthday mi gangan? As in kí káwọn èèyàn wà lórí Zoom. Kápọ̀ mbẹ́. Ká máa ṣe launch FM radio mbẹ́. Ọkàn mi sọ pé àwọn èèyàn kan máa join mi. Mo ṣe ní last year náà. Mo ṣe last year. Àwọn èèyàn join. Èmi tí mi léèyàn. Mo ṣe last year. Àwọn Awikonko fans club nìkan náà donate. Ṣùgbọ́n lọ ti lè kó sínú àwọn èèyàn. A nítorí akọ́bẹ̀ jẹ́ ká fọ́kù kọ̀ọ̀bẹ̀ sọnù. A nítorí ẹni tí ò ṣe ká wá wave gbogbo nǹkan. Every possibility náà ló wà open. That will be good, sir. God bless you, sir. But most of your fans in America may be at work, sir. No. Èmi ò fi sí time ti yọ̀rọ̀ wọn lọ́rùn ni. Èmi. Mo lè fi Sunday ọkọ̀ lábẹ́ dè mi. Mo bí Sunday làwọn èèyàn máa wà lé. Yeah, you are very very correct, sir. Àwọn ẹlẹ́ni wà lẹ́nu iṣẹ́. Èèyàn tó bá wà lẹ́nu iṣẹ́ ni ó wà join. Ní tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn nìyẹn. Time tí mo fi sí kò kọ̀mílẹ̀ fọ́pọ̀lọpọ̀ èèyàn. Èèyàn kan kí n dédé pick time tàbí pick date. God bless you, mi ní wáyé tí sà. So máa fi sọ́jọ́ Sunday birthday mi kọ̀la. That is on the 17th August 17 lágbára Ọlọ́run. N ti wáyé tí ó bá ń ṣe kí lorúkọ ẹ̀? No. N ti flyer fún. That is number one. Secondly, kí lorúkọ ẹ̀? Zoom. Lórí phone. No, time range ẹ̀. Pé normal Zoom kì í ju 45 minutes lọ. But ìkan wà tí mo ti rà láti bí 2 years ago yóò ti tán. Unlimited. Owó ńlá mo dẹ̀ san fún báyọ̀. Well, akẹ́dọ̀rọ̀ Awikonko, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀ pọ̀ o. Ẹ̀yin tó jẹ́ tẹ́gbẹ́ olólùfẹ́ mi ọ̀pọ̀ ìwọ̀n bá ní o. Mọ̀ ara mi o, mi kọjá yè mi o. Àwọn tí ò fẹ́ràn mi lọ́pọ̀ jù. Àwọn tẹ́lẹ̀ fẹ́ràn mi but underground náà wà àwọn ìsọ̀rọ̀. So, okay, because àwọn ọ̀tá yín pọ̀ gan ni omi ní wáyé tí mi sọ pé Yẹmí Bolúwàjí
díẹ̀ ni mo lórúkọ yẹn kà ó Ganiyu mi ní wáyé tí àwọn ọ̀tá mi pọ̀ lóòótọ́ olóòótọ́ kì í lẹ́ni olóòótọ́ yìí dẹ̀ lẹ́ni gẹ̀ẹ́sẹ̀ olóòótọ́ kì í ní ẹni kì í léèyàn olóòótọ́ kì í sì lẹ́ni ìṣòro tó wà ń bẹ nìyẹn mo wá láìkẹ̀ bẹ́ẹ̀ with that mo nígbàgbọ́ pé ntọ́lọ́wọ́ ṣe náà ni ó ṣe tí n bá rí achieve déédéé ni o tí n bá rí achieve déédéé ni there is nothing compulsory in my life kò sí nǹkan compulsory rárá mi bọ́lọ̀ ní májẹ̀mú tipátipá ti kúkú dandan gbọ́dọ̀ ṣe ọlọ́run ilé tí ọ̀rọ̀ mi lọ́rùn tí ó mú gbèsè ayé mi tẹ̀síwájú yóò jẹ́ kó rọrùn fún mi láti ṣe rédíò kò yẹ kó pọ̀ ju oore ọ̀fẹ́ tọ́lọ́ máa fún mi lọ torí mo ti jìyà ṣẹ́ mo gbọ́dọ̀ jọ̀rọ̀ rẹ̀ àná olódùmọ̀ ní fínsílẹ̀ o mi ní wáyé nìkan kan nu yín tì àtẹ̀tọ́ fẹ́ràn mi àtẹ̀tọ́ fẹ́ràn mi ikú òjijì ò ní pa yín àtẹ̀tọ́ fẹ́ràn mi àtẹ̀tọ́ kórìíra mi ẹ̀ ní mọ bójú ọmọ lágbára Ọlọ́run àtẹ̀tọ́ fẹ́ràn mi àtẹ̀tọ́ kórìíra mi iṣẹ́ yín ó pín òwò yín ó pín lágbára Ọlọ́run because ẹni tí ò fẹ́ràn mi lónìí lè padà fẹ́ràn mi lọ́la ẹni tó fẹ́ràn mi lè padà dọ̀tá lọ́la ilé ayé ò smooth ilé ayé ò dẹ̀ lè smooth bọ́dọ̀ ọba mi ṣe dálé ayé ni so àná olódùmọ̀ nífẹ̀ẹ́ ní kọ́kùnrin sílẹ̀ o lágbára Ọlọ́run máa tètè ṣe poster a day before my birthday máa ṣe Zoom launching Ọlọ́run lè jẹ́ kó gbèmí this time around gbogbo nǹkan tó rọ̀ mọ́ kówó jọ kì í gbé kádàrá mi àwọn èèyàn ìdáhùn ó dídí oṣù mẹ́wàá ni mo fi pariwo rédíò FM rédíò àwọn èèyàn promise wọn fulfill promise wọn àwọn èèyàn kọ̀ọ̀kan dẹ̀ response wọn ni mo fi get ilẹ̀ I am always straightforward I love myself response wọn mo fi get ilẹ̀ ni mo fi to 1000 blocks sórí ilẹ̀ I got 2 plot of land as a den sí gbangba mo dẹ̀ tó block 1000 nígbà yẹn so mo dẹ̀ tún wá fi hàn àwọn èèyàn pé ibi tí mo bá ṣẹ́ dé lélẹ̀ o I love myself and I love my God so but tí nǹkan bá bọ́ sí kò wọ́ lọ́ni káwá tó sọ pé nǹkan ò bọ́ sí pé kò wọ́ lọ́ni èèyàn kọ́kọ́ gbìyànjú agbára tiẹ̀ débì kan onígbìyànjú ni mí so I will always try my best because I always believe in myself I trust God I believe God and I believe myself I trust myself God bless you all. ẹni fi bí gbà wo gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ fún mi o Abokasi Ìjẹ̀bú before birthday you have been doing it nígbà mo sọ pé mo fẹ́ ṣe birthday you did wonderful thing ẹ fún mi ráìsì méjì Ìjẹ̀bú tó fún mi ní nǹkan kan wọ́n tó raṣọ tó pọ̀ so èèyàn kan fún mi màálù ẹyọ kan Mr. Wallace mi ní wá kankan ní yìí tì so láàrin èèyàn tó pọ̀ náà ni wà tí wọ́n rí èèyàn kọ̀ọ̀kan tí ó máa èèyàn tẹ́ o tó nídìí fún gbèsè ayé ẹ̀gàn ọ̀pọ̀ o you need just one person ẹnìkan ṣoṣo ayé òdẹ̀ ní ní ọ lára mọ́ èèyàn kan ṣoṣo tó lọ́ bá rán sí ọ those people are doing it out of love wọ́n ìṣẹ́ tó máa direct ṣe pé program báyìí ni kò ṣe Abokasi Ìjẹ̀bú wọn ẹ̀bà mẹ́sẹ̀jì mi rí pé program báyìí ni ẹ ṣe Mr. Wale ẹ̀bà sọ bẹ́ẹ̀ rí mi ẹ̀bà sí program kan complain rí gbogbo ẹ̀kọ́ náà máa gbà gbogbo ẹ̀kọ́ ni ó máa tẹ́ wọn lọ́rùn but n tán pè ní fẹ́ nìyẹn n tán pè ní family nìyẹn Abokasi Ìjẹ̀bú ẹni máa bójú ọmọ I love you all thank you all ẹ má gbàgbé o birthday mi August 24 now ẹ̀yin tẹ́ fẹ́ wá tẹ́ ẹ ti raṣọ kò sí invitation bẹ́ẹ̀ àbí tí o bá sí invitation bẹ́ẹ̀ message mi máa send soft copy invitation sí tí direction wà ń bẹ̀ tí o bá sí invitation bí aṣọ yín gangan ti wọlé already aṣọ yín gangan ti wọlé you don't need access card àwọn èèyàn kan béèrè pé àwọn ti raṣọ kò sí access card níbẹ̀ ẹni tó raṣọ ò ní access card o ẹni tí ò raṣọ tí ò ní invitation ló ní access card nǹkan mẹ́ta lè yóò fi wọlé o bá ti wọṣọ o ti wọlé already o wá wo o raṣọ o gbọ́dọ̀ ní invitation because àwọn èèyàn kan wà wọ́n lè raṣọ asin irú bàbá ìkọrẹ bàbá sẹ̀lẹ̀ gospel white náà máa wọ̀ wá aṣọ sẹ̀lẹ̀ náà wọ́n máa wọ̀ àwọn ọba wọn ń wá àǹkàrá òfì tó àwọn aṣọ ńlá náà máa wọ̀ so wọ́n lè wá àǹkàrá so invitation làwọn tí ò lè wá àǹkàrá náà máa lò ok irọ́ ni Ìjẹ̀bú lọ possible káwọn wá please send to me likely I might be there o màá fẹ́ ìyá ń jẹ lọ́jọ́ náà ẹ̀yẹ kan láti sọ mi pé èmi ní Abokasi Ìjẹ̀bú wa oh my God I will be extremely happy if I see you at my party I love you undilutedly so inú mi ó dùn máa send invitation sí èmi ti fọkàn sí pé ẹ̀sìn Nàìjíríà ni ò jẹ́ kí n send invitation card mo mọ̀ pé fẹ̀lẹ́ fi bá mi raṣọ bọ̀ tí n bá wá rí inú mi ó dùn pọ̀ jù gbogbo ẹ̀yin tí ẹ ti raṣọ mi kò sí invitation card níbẹ̀ máa send the soft copy ẹ̀ sí fún direction ìfẹ́ ni kẹ́ fi wá o mo dẹ̀ máa appreciate ìfẹ́ yín God bless you all anu lódìmọ̀ rẹ̀ ní fi ń sílẹ̀ o ẹ má tẹ̀lé àwọn tí wọ́n ń tẹ passport òfò káàkiri o passport Yorùbá nation kankan kò lè gbé anybody dé anywhere I love you all lórí Facebook yàtọ̀ sọ́mọ ẹran àrólé bàbá 1010 ọmọ ẹran mi ìmọ̀ ní blog ẹni o mo fẹ́ fi ọ́lẹ̀ torí jọ́ tó ṣe kọjá yìí tí ń padà já o jẹ́ ògbókọ mi ni alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ìtẹ́jọ́ ń da ọjẹ́ bí ejò tó bá sọ̀rọ̀ ẹ̀ gẹ́gẹ́ mi mò ń ṣètò mi bàbá rẹ kọ́ ló ṣe passport ìyá àbí ìpàbẹ́ tó gbé ọkọ́ ló ṣe passport tọrọ mẹ́ran ní ọ́ nítorí bàbá rẹ fẹ́ súnmọ́ ẹ ó yẹ kó lo condom nítorí bá jẹ́ pọ́ mọ̀ pé ọmọ rádà bíi ti ẹnu ń bì tọ́mọ̀ pé ẹran bíi ti ẹnu ń bì tọ́mọ̀ pé dalérú olè frosta bíi ti ẹnu ń bì ìbá lo condom jọ́nà ọba ti wáyé so kó wa very very careful pẹ̀lú tó máa send sí mi lórí WhatsApp lórí Facebook mi èmi àti òkè ń ṣẹgbẹ́ àjọ sọ̀rọ̀ rí I don't have interest in what you are doing I've never watched you for anything láyé mi àfi tó bá ṣèṣì play fúnra ẹ̀ kí n tó kó mẹ́
because ariwo tẹ́ ọmọ ń pa òun mọ́ kì í kò bá mi lára mu kì í ṣe ẹ̀jẹ̀ mi propaganda tẹ́ mọ́ pariwo lé lórí òun propaganda yìí ti pọ̀ jù ẹ bá fẹ́ lu jìbìtì ní mọ́ lo propaganda ẹ bá fẹ́ lu jìbìtì ní mọ́ pariwo Yorùbá ní jẹ́jẹ́ ní mú ní kúrọ́ ọ̀nà fún onígbòǹgbò so wọ́n láti wà very very careful àwọn tó bá mọ̀ kí wọ́n wọ́ ọ̀nà ẹ mi kìlọ̀ fún yàn lẹ́ẹ̀mejì o ó yẹ kí n block ẹni mi mọ̀mọ́ ní block ẹ mo mọ̀mọ́ fi ọ́ lẹ̀ ni lórí Facebook ń bí ayé la máa jí sí lọ́la o ọ̀la lọ́jọ́ ajé lágbára Ọlọ́run ẹ̀ẹ́rì tajé jẹ bí ẹ bá ti mú tajé rò tẹ́ ẹ mú tajé ṣe ẹ̀ẹ́rì ajé jẹun o lágbára Ọlọ́run ìjáde yín lọ́la kò ní méwu dání ìwọlé yín kò ní méwu dání okòwò yín àtàjèrè lẹ́mọ̀ta ẹ̀yin oníṣẹ́ ọwọ́ irinṣẹ́ yóò ní lójú ìjà yín kọ́ yín lágbára Ọlọ́run gbogbo òṣìṣẹ́ ìjọba ẹ̀ ní gba query lọ́la ẹ̀ ní pàdé sack letter lágbára Ọlọ́run ìníwá kankan yín tì ẹ̀yin ò ní wá mi tì àti mí àtẹ̀yìn kájọ fà ìkú dẹ́gbẹ̀rà ó dàárọ̀ lórí Facebook God bless you.